ẹ má jẹ́ ká tanra wa jẹ. Àwọn nǹkan kan wà tí èèyàn bá rántí pé òun jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tó máa dùn lọ́kàn gan. Àwọn nǹkan kan wà bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan ló ti ń ṣẹlẹ̀, tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé, ṣùgbọ́n tó jẹ́ pé torílẹ̀-èdè yìí pọ̀, kò dẹ̀ ní ọjọ́ ìrètí tó máa pin. Àwọn bòmíì tó ti ń ṣẹlẹ̀, wọ́n ń múra tì í bí ò ṣe ní tẹ̀síwájú. A sọ pé èyí tẹ́ ń ṣèjọba ẹ̀ gbìyànjú, ṣùgbọ́n nígbà tí ò bá ti ní ọjọ́ ìrètí pípẹ́ ó ń ṣe ọkàn láàárẹ̀, ó dẹ̀ máa ń dùn ènìyàn, ṣùgbọ́n ta la fẹ́ bá sọ? Ṣé ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti dìbò yàn, èyí tó ń ṣẹlẹ̀ sáwọn tó dìbò yàn wọ̀nyí ní sàkání yín tàbí ní àdúgbò tí wọ́n ti dìbò yàn yín tàbí ní ìlú tí wọ́n bá ti dìbò yàn yín kò kàn yín mọ́? Ẹ̀yin gan ti kó àǹgára yín kò níbi tẹ́ ń gbé, ẹ ti lọ sílé ìjọba tàbí kẹ́ lọ sádùúgbò mi. Àwọn security ò lè jẹ́ wọ́n orí yín débi pé wọ́n bá yín sòótọ́ ọ̀rọ̀. Ìgbà wo la fẹ́ ṣe ìyẹn dà? Torí democracy, ìjọba tó yẹ kó súnmọ́ aráàlú jù ni. Kàràkẹ́yìn ó súnmọ́ aráàlú, ẹ sọra yín di ṣọ́ọ̀ṣì oko. Ẹ ṣe rí mọ́ nígbà tẹ́ bá máa wá àwáwí, ẹni wọ́n mọ̀ kó bùkátà wá báyìí. Kí lẹ lọ ṣe nílé ìjọba? Àwọn ò ní ká wá kó bùkátà báyìí, ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹ ṣàlàyé bí nǹkan ṣe lọ, pé ìlú lẹ fẹ́ ṣe o, kì í ṣe èèyàn o. Individual tó bá ń kó bùkátà wá, àyè ò sí fún o. Ṣùgbọ́n ẹ jẹ́ àṣìṣẹ́ ìlú, tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ìlú kò sẹ́ni tó fẹ́ kó bùkátà wá báyìí. Ṣùgbọ́n wọ́n mọ̀ yín ládùúgbò tẹ́ ẹ wà pé kò sí nǹkan kan rẹpẹtẹ tẹ́ ẹ nìkan, ẹ délé ìjọba kò póṣù mẹ́fà, ẹ ti kó dúkìá jọ, ẹ ti ra ilé àdúgbò tán, bóò ni wọn ò ṣe ní kó bùkátà wá báyìí? Bẹ́ẹ̀ ṣe nílé iṣẹ́ ilé lẹ̀ ń nítọ̀hún, wọ́n dẹ̀ mọ̀ wípé tí ń wọlé fún yín kò tó gbogbo nǹkan tẹ́ ẹ̀ ní, ẹni kan mọ̀ kó bùkátà wá. Ṣẹ́yìn nìkan náà lè fẹ́ dàjẹ́ ni. Bó bá kán sójú, tó bá dà sójú, ẹ̀jẹ̀ ó kán sáyà. Kì í ṣe èèwọ̀ fáwọn tó ń kó bùkátà wá báyìí, nítorí pé wọ́n rí ìgbésẹ̀ tẹ́ ń gbé, àti pé dúkìá tẹ́ ẹ̀mẹ́ni tó máa padà lò tẹ́ ń kó jẹ ó ti pọ̀ jù láàrin oṣù péréte tẹ́ ẹ délé ìjọba. Nígbà wo la wá fẹ́ ṣe yẹn dà? Alright, Jugba Master Channels lẹ tí wọ́n wá, Ṣeun Agboola lórúkọ mi. Nínú àwọn nǹkan tí mo sọ pé ó máa ń dùnni jọjọjọ, ó dẹ̀ máa ń dùnni jùjùjù, ó ní kíjọba jáde kan sọ pé ẹ lọ forúkọ sílẹ̀, orúkọ síìmù yín, orúkọ síìmù tẹ́ ẹ fi ń pè. Ìlú tí ẹ bá ti ní dátà, tíjọba dẹ̀ ń ṣe àmójútó ẹ̀, ìwà ọ̀daràn kì í pọ̀ tó báyìí. Ṣe gbogbo nǹkan tá à ń sọ látijọ́ yìí, àìlè ṣe àmójútó ẹ̀rọ ìpè lásán kò yanrantí, ó wà nù tó dá kún àìsí ètò ààbò tó péye o. Number 1, àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀míṣòfò, wọ́n ń lu fóònù. Tó àwọn agbófinró bá fẹ́ mú ọ̀daràn pẹ̀lú fóònù, wọ́n ń trace ẹ̀ o. Kí ló dé tí wọn ò rí tàwọn ẹni trace? Wọ́n dẹ̀ fi ń ṣe social media. Nígbà tí a bá wá lè control dátà orílẹ̀-èdè tì, ta la fẹ́ kó wá bá wa control ẹ̀, tá a fi fẹ́ bọ́ nínú ewu? Ewu kan ni o, a lè má mọ̀. Kí wá láǹfààní èyí tẹ́ mójútó jù ní káàdì ìdìbò. Wọ́n á ní tó o bá ní káàdì ìdìbò, o ò lè jàǹfààní eléyìí, o ò lè jàǹfààní tọ̀hún. Democracy, ṣé demo wa ò mọ crazy báyìí? Ṣé demo wa ò máa crazy sí ò máa sínwín? Ìjọba àwarawa dáa púpọ̀ jù, ṣùgbọ́n àwọn tó ń ṣe ìjọba àwarawa lórílẹ̀-èdè yìí,
ẹ jẹ́ á bẹ̀ wọ́n, ó tásìkò láti bẹ̀ wọ́n kán wo ohun tó ń ṣẹlẹ̀ láwọn òkè òkun. Ìgbà wo la fẹ́ sún síwájú? Ìgbà wo lẹ fẹ́ sún wa síwájú? Ẹ ti ṣe NIN, Jonathan ṣe, à ń rí lò. Lẹ́yìn kẹ́ fẹ́ gba fi NIN kẹ́ fẹ́ fi gba owó lọ́wọ́ aráàlú, kẹ́ fẹ́ fi yọ táàsì, àmójútó wo lẹ tún ṣe pẹ̀lú àwọn tó ń fi NIN hùwà ọ̀daràn? Ọ̀nà wo lẹ fi ń gbàgbà aráàlú torí insecurity kan ni kán máa kówó olówó lákàntì, kán máa fi NIN kán máa fi lu jìbìtì? Téèyàn 100 bá fẹ́ NIN, ẹni ẹlẹ́ni lu jìbìtì, mélòó lọ́wọ́ ń tẹ̀? Wọ́n pọ̀ lọ bìbà. Common data, àkọsílẹ̀ oníkálukú kan mójútó tì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá ní security ò ní pọ̀ láì tiẹ̀ jẹ́ wípé nǹkan kan ṣẹlẹ̀. Ó yẹ kó jẹ́ àwọn tí ó ń mójútó àkọsílẹ̀ wa kan máa trace, kan dẹ̀ pàápàá jùlọ àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ kan mọ ẹni tó ń hùwà ọ̀daràn, kan tètè fi tó àwọn agbófinró létí. Ara àwọn tó ń fa insecurity ni. Ẹ wo nọ́mbà yìí o, ẹ jẹ́ ká track ẹ o, ibi báyìí ló wà o, ẹ sọ fáwọn agbófinró. Ìjọba wa bá a ṣe fẹ́ ṣe 2027 là ń lé kiri. Àwọn nǹkan tó lè dáàbò bo aráàlú, ẹ̀yin tẹ́ wà lẹ́gbìmọ̀ aṣòfin, gbogbo ohun tá à ń sọ yìí kò ṣàjòjì sí ẹ̀yin náà ń travel out. Kan tó hùwà ọ̀daràn kan pẹ́, kí la Amẹ́ríkà fi sàn? Ara nǹkan tá à ń sọ yìí ni. Ara tá à ń sọ yìí ni. Kó o tó sọ pé òwúwa pẹ́ àbí àfi tó ò bá kọ̀, ni wọn ò ní mọ bí tí wọ́n ti máa mú ẹ̀. Ṣùgbọ́n àwọn ìwà ọ̀daràn míì wà látòrí fóònù táwọn agbófinró tọwọ́ wọn ń ba àwọn ènìyàn. Ṣùgbọ́n mélòó nínú ìwà ọ̀daràn tó ń lọ? Insecurity. Bí ìjọba bá wá mójútó eléyìí tì, in tó kéré jù láyé, ṣé restructuring là ń sọ? Ìyẹn le díẹ̀. Tí wọ́n bá tí ọ̀daràn kan bá ọ̀daràn kan sọ tàbí ẹni tí wọ́n fẹ́ ṣe ń sùtà, àwọn èèyàn tó wà nídìí ẹ̀ ti mọ̀. Àkánò leléyìí o, Sókótó leléyìí o, wọ́n máa ní connection pẹ̀lú àwọn agbófinró tó wà mẹ́wàá trace wọn. A kàn ń ralé kiri, wọ́n bá mílè fún corruption, ẹ bá máa gbọ́ ilé tó rà fọmọ, tó rà fúngbá, tó rà fáwo. Aṣiwèrè ń kọ́rọ̀ jọ láìmẹ́ni tó máa lò. Ẹ jẹ́ já ronú pìwàdà. Ẹ má jẹ́ kí dẹmọ wa ó crazy jù báyìí lọ, kó tó ó ti wọ ọjà already. Aṣọ ti bọ́ lára dẹmọ wa. Dẹmọ yìí ti ń ya wèrè díẹ̀díẹ̀. Torí ìlú tí ètò ààbò ọba ti múyán lórí, dẹmọ wọn ó ti sínwín. Ẹ má jà mọ́ kábàámọ̀ pé ẹjọ́ lórí wa, ẹ̀yin bàbá wa. Ẹ̀yin ìyá wa, ìpera ajísájọ tó nírònú, ẹ jókòó, ẹ tiẹ̀ wò pé àwọn bólà lè gbàdénà kínní tó wá pé kò tẹ́yìn lọ́rùn lóòótọ́. Tó bá jẹ́ kò tẹ́yìn lọ́rùn lóòótọ́, kí ni ilé ìgbìmọ̀ aṣòfin ṣe? Kì í kàn ṣe pé àgbà sálárì àjókòó àsùn àpéwò àṣegbà àṣàwò. Kì í ṣe pé à ń kó convoy kiri. Kì í ṣe pé à ń gba staff 500 lórí sálárì èlò. Kí là ń fòṣèlú àwa ara wa ṣe gan? Ìbéèrè ni o, ẹ̀yin aráàlú, ẹ̀yin aráalé. Òṣèlú àwa ara wa yìí, kí ni wọ́n fi ń ṣe? Ọ̀pọ̀ wọn fi ń kọ́rọ̀ jọ, díẹ̀ nínú wọn ló ń ṣiṣẹ́ ìlú. Ẹ lajú o. 2027 ló dé tán yìí. Olóṣèlú tí ò bá ṣàǹfààní fún yín lágbègbè yín, ẹ má dìbò yàn án. Tó jẹ́ pé bó ṣe dìbò wọlé tán ló ti kúrò lágbègbè yín, ẹ rí mọ́, ó tún dìjọba tó fẹ́ dìbò míì, ó wá pé agolo rẹ̀ sí fún yín, ẹ má dìbò yàn án. Ìtí òbí ló ń bí yẹn o. Ẹni tá à ń bá ṣe kinní kan tó ń ṣe kinní kan, ìtí òbí ló ń bí yẹn.
kò sáǹfààní kan lára irú ẹni bẹ́ẹ̀. Common data wọ́n control ẹ̀ tì. Kí láǹfààní NIN tá a ṣe tí ò wúlò? Ibi ó wúlò sí ọ̀tọ̀, ẹ lè fi gba tax o, ṣùgbọ́n láti fi mú ọ̀daràn ìyẹn ń le díẹ̀. Mélòó lọ̀daràn tẹ́ tí mú through NIN? Ẹ jẹ́ á mọ̀ nínú àwọn afẹ̀míṣòfò. Kódà kó jẹ́ pé ẹni ẹ́ jí gbé ni wọ́n ń lo fóònù ẹ̀. Nǹkan tí wọ́n ń sọ lórí pé wọ́n fẹ́ gba ransom, táwọn tó mójútó bá wà, wọn ó ti mọ ibi tí fóònù yẹn ti ń sọ̀rọ̀. Ẹ lágbófinró wo ni ó lọ ọbẹ̀? Ẹ tiẹ̀ jìjẹ́ kán bẹ̀rẹ̀ náà. Ṣeun Agboola lórúkọ mi. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Báyìí kọ́ ni ó máa rí lọ. Àbí wa mọ́ ṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà o. Gbogbo àwọn tán fi wá sínú ìṣòro ò ní tánú ayé wọn.